lọ sí tantalizer tẹ lọ wẹ̀ nínú tẹ lọ bá jàpá wẹ̀ tẹ ṣí fùrọ̀lẹ̀ tẹ lọ bá jàpá wẹ̀ May 25, 26, 27, 28, 29, 30 oṣù kan gẹ́rẹ́gẹ́ bíi 40 days after ìgbọ́kọ tó wà significant ní ṣọ́ọ̀bù ẹ ló lulẹ̀ gbàì ní ṣíà kan tébù kan jó lẹ́wà káwọ́ mọ́yà adúpẹ́ akú yíyọ ọlọ́run o ẹ kò sẹ́ni kankan tó kú pẹ̀lú ṣébù kan àti ṣíà kan. You were so dramatic a mọ̀ pé fíìmù ló ṣì ń yà o fíìmù òun ló ń yà fíìmù òun ló ń yà Àbẹ̀kẹ́ olóṣó oníbọ̀ǹdì olóbò pọ̀rọ̀pọ̀rọ̀ ẹlẹ́gbọ́n lóbò oní prolapse lóbò ó lẹ́sìn yà torí pé èèyàn kankan ṣọ́ọ̀bù ẹ̀ ò ní máa jó ó kọ́kọ́ ya window ẹ wo erukutu tó ń jáde o ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ sókè ẹ wá gbé kámẹ́rà ẹ wá mú kí ló ń jẹ́ mọ́tò panápaná tí ò sí rú ẹ̀ Nàìjíríà ẹ joint ìlú òyìnbó mọ́ ó ya fíìmù ni so dẹ̀ rí nǹkan tó bá pè sórí ara ẹ òun ló máa jẹ́ títì ẹ burúkú tó ń pè sórí ara ẹ yẹn òun ló máa jẹ́ títì ẹ tébù kan ṣíà kan lójó níbi táwọn aṣọ wà níbi táṣọ wà aṣọ òjò náà àbáṣọ jóná irinṣẹ́ ló jóná òbí òjò náà ẹ bá wà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ṣíọ sísí ó ya fíìmù ni o ṣé part 2 ló ń yà part 2 ló ń yà àbí part 2 ló ń yà nǹkan tó bá sọ fún wa nìyẹn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ó yí mọ́ ẹ lọ́wọ́ ẹnikẹ́ni tó bá bẹ̀rẹ̀ sí tó ń ṣe burúkú fún àwa wọ́n máa ń gbiná dànù ni orí Tom Jones o tún korabo you corroborated the word of God wípé àwọn ọ̀tá wa wọ́n máa sunkún wọ́n máa wẹkún mu ni iná bí iná ṣe fún àwọn ọmọ Fáráò níjọ́ kìíní àná tó jó wọn run inú ajónirun òun ló máa jó gbogbo ẹ̀yin ọ̀tá wa gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣọ̀tá mi tó ń bá ọmọ mi ṣọ̀tá tó ń ṣọ̀tá mi níbi iṣẹ́ ni láàrin ọ̀rẹ́ láàrin ọgbà níbikíbi tó ń ṣọ̀tá ọmọ mi Lizzy Anjorin tó ń jẹ́ lọ́ọ̀sì ẹ̀ inú ajónirun máa jó yín ni ẹ̀ bá ṣeré inú ajónirun máa jó yín ni. We now know you that you just want to be the center of attraction. Every month you want it to be about you. And it is not about you. It is about the victims. Who are the victims? Mohbad, victim ni. Lizzy Anjorin, victim ni. Àwọn wọ̀nyẹn, we are looking for justice for them. And you went ahead. O sprinkle petrol. Àbí kerosene ni tó bá gbé petrol dájú jù bẹ́ẹ̀ lọ. Wọ́n sórí table wọ́n sórí ṣíà yìí. Àwọn wọ̀nyẹn, nígbà tí gbogbo èèyàn bá ṣàrí yẹn náà sá, wọ́n ṣàtúwá máa fún mi ní nǹkan. Ó fi gbọ́kọ̀ gbowó títí ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ṣìjà wọn vendor lówó. Ẹ̀rọ owó lè sọ ó dùbí sí ilé yín kiri lẹ́yìn ìgbà tí ó dùbí sí ilé yín kiri dàdá tún lé yín kiri lẹ́yìn ìgbà tí dàdá tún lé yín kiri ìwọ fúnra rẹ̀ ò fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. Thank God nobody lost their life níbo nínú kíni ṣé náà nìyẹn ni àbọ̀lọ́run jẹ́ agbádùn ẹ̀mú eru ẹ fi kún gbogbo wọ́ọ̀lù. Wo sórí read my lips. Àánú ẹ̀ ló ṣe mí o àdótòṣì amẹ̀bọ̀ Gist-lover ló jẹ́ kí n bá ẹ̀ dámọ̀ràn. Àánú ẹ̀ ló ṣe mí o amẹ̀bọ̀ Gist-lover àdótòṣì faith actress ló jẹ́ kí n bá ẹ̀ dámọ̀ràn ó yẹ kó o bí bèjì kó o tó. Focus on your life. You see all these fake lives that you are living is not the best. Everybody knows that it is a calculated plan what you have done. Gbogbo ẹ̀yin tí mo jẹ lówó ẹ ṣáà rí pé ṣọ́ọ̀bù wa jóná ṣọ́ọ̀bù wọn ti jóná ibi tó ti ń taṣọ wọn ti jóná outfit wọn ti jóná. Thank God ìwọ fúnra rẹ ló fọwọ́ rẹ gbé fídíò yẹn jáde kò sí àárín aṣọ kan báyìí tó jó tébù kan ṣé àkàn lójó sanwó olówó báyé gba donation any avenue to collect money ló wà lórí ẹ every avenue to collect money ṣebí wọ́n ló ń tó oúnjẹ bí tó ti ń tó oúnjẹ òjò náà every avenue to collect money every avenue to collect money. You are not doing well, baby girl. You are not doing well. You are not doing well. Baby girl, you are not doing well at all. Table kan, chair kan ló jóná. Lẹ wá ń gbé kiri. Let's gbé kiri látàlẹ́ àná. Let's gbé kiri. Anything tó máa distract àwọn èèyàn from talking about justice for Mohbad. You are a distractor. Àwọn tó ń sọ̀rọ̀ torí ń sìn iná yẹn ti kú pátápátá very dark man tún lọ gbé dìde gbogbo yín ni mo rí o
gbogbo yín ni mo rí pátápátá, gbogbo yín ni mo dẹ̀ ti kí. Very dark man tún ti lọ wú dìde. Ìgbà yẹn ni ìwọ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé tébù kan ṣí àkàn máa jó nínú outfit yẹn tí wàá wá gbélé rí, tí wàá gbélé rí. Kẹ́mi Olúnlọ́yọ̀ sọ ó ní there is a connection between Gistlover and Amebo. Amebo ló kọ́kọ́ gbé. Why? Tí Gistlover bá gbé ọ̀rọ̀ ẹ̀, Amebo á gbé. So ìwọ ni Gistlover, ìwọ ni Amebo Gistlover Adotoshi failed actress. Stop it! Stop it! Àwọn òkú yẹn jẹ rárá. All because of donations. Nǹkan tẹ́ ẹ̀ bá lè ṣe, tẹ́ ẹ̀ bá lè ṣe, ẹ yé fọwọ́ yín fà á. Ọwọ́ mi ò tó nǹkan máa fi gọ̀gọ̀ fà á. Nǹkan tẹ́ ẹ̀ bá ti lè ṣe. Ẹni tí ò tó kan tó ń pera ẹ̀ ní méjì. Dandan kọ́. Wedding is good. Marriage is good and honourable. A wedding day, you do it according to your purse. But when you now go out of your way, wèmi ni mo fẹ́ kí wọ́n kúkú wedding mi kọ́ mi gbogbo Nàìjíríà títí wedding ọmọ mi. Kìíní kan àtẹni tó ṣe wedding tó jẹ́ pé èèyàn méjì ló wá bẹ̀. Lẹ́yìn ọkọ àtìyàwó tọ́dẹ̀ ní best man, tọ́dẹ̀ ṣe tán sign, tọ́dẹ̀ lọ sílé alámàlà, tọ́ bu àmàlà, gbogbo owó tán ná tí ò àtọwọ́ àtàṣọ àti gbogbo àti bàtà àti jewelry àti gbogbo kò pé 50,000. Ìyẹn ò ní kí wedding yẹn má wà fruitful. Tó bá dẹ̀ ṣe wedding tó gbé gbogbo Nàìjíríà, tó yáwó, tó ṣe gbá, tó ṣe kùkù fẹ́fẹ́, tó fi sì á pa wọ́n, kó ná gbogbo owó, Nàìjíríà ní kó má wà fruitful. Àti wedding téèyàn mẹ́rin wá, àti wedding téèyàn márùn wá, àti wedding tí billions of people wá. Ọmọ rere èrè ìgbéyàwó òun ni wọ́n máa gbàdúrà fún gbogbo wọn kí ìgbéyàwó wọn kọ́ àti ìgbọ́kọ wọn kọ́ kó wà fruitful, kó dẹ̀ wà prosperous, kọ́ ní harmonious coexistence. Àdúrà tán máa ń gbà òjì yẹn lọ. Kọ́ dẹ̀ pẹ́ láyé bí mọ́pẹ́ ṣe ń pẹ́ láyé, kójú má tì wọ́n. You know, so Nàìjíríà náà ti bá fi wedding brag àti gbogbo kìíní lókè òkun níbi táwa wà yìí. Ṣé bó ti mọ kì í tẹ́ ẹlẹ́wà ṣàpọ́n ni nígbà tó mọ̀ pé ò ní gbogbo owó wọ̀nyẹn tó wá ṣe gbogbo nǹkan fúlagàgà tẹ́ ra aṣọ 32 outfit tẹ́ ṣe gbogbo ẹ̀. At the end of the day, you have already mapped the plan how you are going to use it to collect donation. Gbogbo owó tó wá rí kò débì kankan. The next thing ni pé ká tọ́ epo sí tébù kan ṣíà kan kó jó ká wá gbé láti ta lọ́ọ́ má jẹ́ arúbì kí ni wọ́n máa jó kò ṣe jẹ́ pé fóònù wà kíkọ́ gbé ẹ wo bí eru ti ń yún o, ẹ wo bí tí eru ti ń jáde o, ẹ wo bí tí eru ti ń jáde o, ẹ wo wá gbé lórí staircase kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ẹ wá screen mọ́ọ̀ṣì mọ́tò panápaná ẹ wà wọ́n mọ́tò panápaná ìyẹn o. Fíìmù ló ń yàsẹ́ ìyẹ́ ẹ̀ sọ ó ní fíìmù ló ń yà. Part kí nìyẹn? Part 2 àbí part 3? Àti gbogbo ẹ̀ lọ àdàbí romance ló sì ń jà lórí ẹ̀. Ó ṣe gbọ́kọ́ tán òrówó lé san, ó ṣe gbọ́kọ́ tán ó ṣáná sí ṣọ́ọ̀bù, ó ṣe gbọ́kọ́ tán wọ́n gbé ẹ lọ sí EFCC, ó ṣe gbọ́kọ́ tán wọ́n gbé ẹ lọ Kùjé, ó ṣe gbọ́kọ́ tán ó ṣáná sí ṣọ́ọ̀bù. Ìwọ yìí nìkan náà ni kí gbogbo ẹ̀ ṣáà máa wà lórí ẹ̀. 2025 Adotoshi Gistlover ó ń dùn yín ẹ ti bọ́ sórí bí ẹ ti type parapara ṣe ẹ ráwa káwa lọ máa type sọ́dọ̀ yín ni káwa bá máa bu yín àbú yín lọ́dọ̀ wa àwa la máa ní platform wa ta máa fi bu yín ibi tẹ́yìn bá ti ń bu wa yín àwọn òkè níbẹ̀ inú wa bí yín ẹ wá tún wá sórí platform ẹ lọ́wọ́ yín ká ó ṣòkò dùn yín ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn ó fẹ́ kí wíwá àtàwọn kóòtù ẹ gbogbo plans yín láti mọ̀ ẹ wá ṣáná sí tébù kan ṣíà kan kójó donation márùn Ojo donation márùn Ojo donation kọ́ tó wáyé wá ṣe nìyẹn. Àfòkú gba donation, àfi wedding gba donation, àfi gbọ́kọ̀ gba donation, àfi wẹ̀ nínú tortoise ranch àfi gba donation. Tébù kan ṣíà kan Johnson ẹ tún gba donation. Donation yìí ṣáá náà ni donation yìí ní nǹkan ẹ lápá láti fi ṣiṣẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ gidi. Gbogbo nǹkan tó bá ṣe failed, you are a failure from birth. Àwọn oníkìní ni eléyìí o, àwọn oníkìní wọn á pè é take away. Mo ń bọ̀ ẹ̀ ó dán. Hello. Flower. Okay. All right. Hey.
mo sọ fún yín ẹ tó bá fẹ́ ọmọ mi kọ́ má gbé fúláwà kọ̀ọ̀kan wá lulẹ̀ yìí o kọ́ má gbé fúláwà wá o ẹni bá fọ́ ọmọ mi owó ni kó gbé wá o. Jemima, you want flower? Flower. Anybody that wants to date you or marry you must to be bringing money. Okay. I shall not come on the letter bomb. I'm the flower was for you. Yeah. I'm making it. Aha. Keep many no. What you doing? Flower be we should not shut no. Oh, the flower I have flower. Hey. The flower. So far, tell them that your mommy doesn't like flower. Oh, wouldn't you? Oh, wouldn't you? Ah, oh God. Ati jabeni. Oh, afa sọ̀rọ̀ odoku. Àwọn fọmọ tí wá gba session. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì. Ẹnlẹ́. So, Adotoshi, GC lover, failed actress. Wọ́n mi gbà. Ọ̀nà mi ni mo fẹ́ kó gbà. Mo fẹ́ kó gba ọ̀nà míì ká lè bá a mọ ibi tí ọ̀nà ẹ fẹ́ já sí. Tébù kan ṣé àkọ́ tó jó yẹn mi ò tí ì ṣe pé ẹ wá ké nílé tẹ mọ́wọ́ tẹ kọ́ máyà. Ẹ tún pààrọ̀ aṣọ fún yín. Oríṣiríṣi láṣọ yìí o. Ẹ lọ sórí ìkànnì Ayọ̀ Pretty. Ẹ lọ sórí ìkànnì Ayọ̀ Pretty. Ṣé o ti mẹ́ni tó gbé fúláwà fún ẹ? Sọ fún wọn o kò ní owó ní kókó o ẹni á jẹ fúláwà òyìnbó ní jẹ fúláwà àwọn oníṣẹ́ òyìnbó Áfíríkà láti wá o. á jí fúláwà ká ẹ mọ́lé wọn mọ̀ pé ìyá yìí ló máa gbà. Ayọ̀ Pretty ló ń tà á ó délẹ̀ ẹ bá lè fẹ́ 3/4 ẹ̀ náà ó wà o èmi mo sọ pé èyí tó délẹ̀ ni mo fẹ́ o. Àwọn ọmọ tèmi ní wọ́n níṣẹ́ lọ́wọ́ wọn ń tajà iná òjò ṣọ́ọ̀bù wọn o iná òjò ṣọ́ọ̀bù wọn o. Àdúrà gidi làwọn arábàdàn máa ń gbà iléeṣẹ́ yìí ò ní jóná iléeṣẹ́ yìí ò ní jóná iléeṣẹ́ yìí ò ní jóná ẹ ṣàmì àdúrà yìí o káráyé má kó bá wa iléeṣẹ́ wa ò ní jóná iléeṣẹ́ wa ò ní jóná bíi ti àwọn failed actress àwọn Adotoshi gist lover iléeṣẹ́ wa ò ní jóná. A kò fẹ́ wá sọ fún ẹ pé àmọ́ plans ẹ we know your plans tébù kan ṣíà kan lẹ wá pariwo ló wá gbọ́wọ́ láyà ló wá ń ké bọ̀ ló ń sùn bọ̀ pé ẹgbà wá o iléeṣẹ́ àmọ́ nǹkan tó fà á sínú ìgan òjò ṣàǹdálíà kékeré gan tẹgbẹ́ sókè kò jó tébù kan ṣíà kan thank you ẹni ìjọba tébù kan ṣíà kan òun ló jóná ló ń ké. Any opportunity láti gba donation any opportunity to collect donation you will use it. Ìwọ nìkan ni bí ẹkún apọmọjẹ ìwọ nìkan bí ẹkún apọmọjẹ kò sóṣù kan nínú ọdún ìbáyìí tó o ti gba donation kò sóṣù kan wọ́n tún ti dé àwọn òpònú ẹ ní dúró síbi tẹ́ ẹ wà ẹ ní dúró síbi tí ayé yín tí tó tẹrọra dúró sí ẹ̀ka yẹn máa bàjẹ́ sí orí ìkànnì tèmi lẹ́nu máa fẹ́ẹ́ gbogbo ẹ̀yin tí ẹ ti wá sọ fọwọ́ yín táìpù nǹkan burúkú síbi gbogbo yín pátápátá ní iléeṣẹ́ yín máa jóná òbò tẹ́ǹtà yóò jóná òbò tẹ́ǹtà yóò jóná òbò tẹ́ǹtà kí ni mo ní máa ṣe mo ní máa jóná òbò tẹ́ǹtà yóò jóná gbogbo nǹkan yín pátá òun ló máa jóná pátápátá gbogbo nǹkan yín pátápátá òun ló máa jóná. Bẹ́ẹ̀ ṣe pé nǹkan jíjóná sí ayé yín yẹn Adabi Promax ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ mọ̀ ní Adabi Promax máa múyàn ṣiṣẹ́ ni Adabi Promax máa múyàn ṣiṣẹ́ ni àwọn kan síbẹ̀ tó bá yá wá sọ wípé Ati Lizzy Anjorin ó sọ wípé ó ní Adabi Promax kí ló wá mú yín Adabi Promax ló mú yín Adabi Promax ló mú yín ṣiṣẹ́ òun ló mú yín mú ọwọ́ yín nǹkan tí ẹ̀ tó tẹ́lẹ̀ ń jẹ nǹkan tí tẹ́lẹ̀ fẹ́ fi sí apá gbogbo Nàìjíríà torí èèyàn kan ṣoṣo èèyàn kan ṣoṣo mi mọ̀ pé Lizzy go mọ̀ pé òun ní pàtàkì ìgúnlé tó dilé mú kò mọ̀ wípé òun gbé yín sáré gidigidi ẹ̀yin sáré lọ sí oko ìparun òun sáré lọ sí oko òye bẹ́ẹ̀ ṣe ń gbé lọ kóòtù bẹ́ẹ̀ ni lọ́lá yín rẹ́rìn sí bẹ́ẹ̀ lẹ́ fẹ́ẹ̀lì you are failed totally
tébù kan ṣé àkàn jóná ẹ wá pariwo kiri lẹ́ ń sunkún lẹ̀ jẹ́ kéèyàn sùn mọ́jú ó ní yín bàjẹ́ lọ́rùn yín kí yẹn dúró sẹ́gbẹ́ kan. So massive sales ó ń lọ o ẹ ra aṣọ ó ń lọ lọ́wọ́lọ́wọ́ contact Ayo Pretty. Massive sale ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́ contact Ayo Pretty ẹ ra aṣọ pọ́kú lówó ẹ̀ pọ́kú òun lówó ẹ̀ òun ló bá dé àwọn òun ṣe jura wa lọ kò síbi tá a lè wọlé èdè kò síbi tí mi lè wọdé kò síbi tí mi lè wọdé ó ṣe beach ni ó yá tí n bá fẹ́ lọ ra nǹkan ní store ó yá mò ń so oúnjẹ ní kitchen mò ń wọ̀ lọ nìyẹn mo fẹ́ sin àwọn èèyàn jáde mo fẹ́ sáré gbọ́ rẹ̀ mi dé train station kí n gbé nǹkan sọ́rùn ó kó kárẹ̀ fúyẹ́ nínú summer ẹ̀ contact ẹ̀. Extra doggy òpònú Dublin aṣàbíkiri onígúgú àbáṣọ́ọ̀bù aṣojú ẹ̀ oní alágbogúgù alágbogúgù aṣojú ẹ̀ Bukky Akin Ọláìyá ó pè é léèyàn gidi ni tó gbé ọ̀rọ̀ ẹ̀ wá sọ́dọ̀ ẹ̀. Mo wo interview tó ṣe fún Bukky Akin Ọláìyá ó jẹ́ kí ọ̀rọ̀ Bukky kó gòkè gàràgà ó jẹ́ kí àwọn èèyàn kán lè empathize kán lè listen actively fún ọ̀rọ̀ tí Bukky ń sọ. Majority 75% of the people that listened to that interview or heard that interview wọ́n rí gẹ́gẹ́ bí noise ariwo onori, and it was because you were not professional at all. You are being anyway, you are not a professional journalist. You never went to any university. So you lack education. You are just a born illiterate. Extra dog. Akigbemaru Dublin. Alagbogogo. Ẹ̀yin tẹ́ bá ń gbọ́rọ̀ yín lọ sí ọ̀dọ̀ olórí burúkú yẹn. Ẹ máa kọ ẹ kọ́kọ́ kọ àwọn nǹkan tẹ́ fẹ́ kó béèrè lọ́wọ́ yín. Ibẹ̀ ẹ̀kọ́ ó máa sọ ọ̀rọ̀ yín á trivialize ẹ̀ á sọ ọ̀rọ̀ yín di noise bó ṣe sọ ọ̀rọ̀ Bukky Akin Ọláìyá bó ṣe sọ̀rọ̀ ẹ̀ di news. Kò jẹ́ kí ọ̀rọ̀ tí Bukky fẹ́ sọ tàbí nǹkan tó Bukky sọ yẹn kò jẹ́ kó filter sí ọ̀dọ̀ àwọn aráyé dáadáa. Extra dog ló ba interview yẹn jẹ́. Mi rí bí èèyàn ṣe ń interview èèyàn bẹ́ẹ̀ yẹn rí láyé ní ọ̀rọ̀ tó tóbi bàǹkàbàǹkà bẹ́ẹ̀ yẹn ẹnì gbọ́ túbẹ̀ yẹn sọ wọ́n ya fíìmù fún ẹni ṣùgbọ́n ó ṣàkàn ó kàn ń sọ dágbàràgbà ẹni tí ẹ ń gbọ́rọ̀ yín lọ sọ́dọ̀ gẹ́ẹ̀ yẹn ti ya wèrè ó ti ní kí ni mo ń sọ ó ti kòlóòsì lórí ó ti ní dementia. Tẹ́ bá gbọ́ interview yẹn tí kì í bá ṣe ẹni tó ní làákàyè alálùbáríkà obìnrin kò jẹ́ kí interview yẹn kó lọ bó ṣe yẹ kó lọ. Number one, she kept on interrupting the poor lady. Number two, she did not allow the world to see that lady was being abused. Bobby J ní kò sí yàtọ̀ nínú Bukky Ọláìyá and Fọlá Tinubu mo sì máa débẹ̀ yẹn. I'm still talking about the interviewer, the wèrè tó interview ẹ̀. Kò jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó filter sí aráyé. Ẹ yé gbé interview yín lọ sọ́dọ̀ àwọn non-entity tó máa bá yín bá kéèsì yín jẹ́. You understand? Ẹ má gbé lọ síbẹ̀. Kì í ṣe ọ̀dọ̀ àwọn atẹnujẹ alátẹnujẹ ẹ má gbé lọ sọ́dọ̀ ẹ̀. Láti ìjọ́ tí Extra dog tó ti ní òun ta àgbo Google rẹ̀ ẹ̀yìn ṣọ́ọ̀bù inú shed ló ti ń ta àgbo kan yẹn náà ló ń ta ajá á wà níbi tó ti ń ta wọ́n máa ṣe kúrúrú gbogbo irun ajá á wà nínú nǹkan tó ń ta. Olójú dúdú ọ̀bàyé jẹ́ kò mọ interview ṣe. Ká wá lọ sọ́dọ̀ Bukky Ọláìyá. Gbogbo ẹ̀yin obìnrin ẹ lọ níṣẹ́ lọ́wọ́. Nǹkan tá advocate lórí platform yìí àti gbogbo platform tí àwa bá ń ganu sí nìyẹn. Ẹ lọ níṣẹ́ lọ́wọ́. Ọkùnrin ò gbúdọ̀ sọ fún ẹ pé kó má ṣiṣẹ́ kí ìwọ náà dẹ̀ jókòó. Ọ̀lẹ obìnrin ló ń ṣe bẹ́ẹ̀. Ọ̀lẹ obìnrin aláìní nǹkan kan lápá tó fẹ́ fi ṣe òun ni ọkùnrin máa ń lo orí rẹ̀. Tó o bá jẹ́ pé o kì í ṣe alábọ̀dó ọkùnrin ò lè rórí ẹ lò. Ọkùnrin ò lè rí kádàrá rẹ lò. Ọkùnrin kò ní máa mú ẹ lọ sílé olóògùn ní gbogbo ìgbà.
ìwọ gan kádà ọpọlọ ẹ̀ á ṣí. Tó bá ti rí ọkùnrin tó jẹ́ control freak, má ṣiṣẹ́, má lọ́rẹ̀ẹ́, má bá yá ẹ sọ̀rọ̀, mi ìfẹ́ kó mi àwọn ẹbí mi tó máa paint gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ò ní dá, tóun dẹ̀ ń ṣiṣẹ́. Ó fẹ́ ka owó ẹ̀ kò ní. Tó bá bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ irú ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ lè máa ń snap, lè máa ń pọkọjá yé, lè máa ń dún àbúrò ọkọ yín. Kéèsì ó wà lẹ́tí gbogbo aráyé ń kígbe tó ń kígbe justice for kìnìkan. Kò sí èèyàn kankan tó tí ì rí àárín yẹn wípé àbúrò ọkùnrin tó kú yẹn àti ìyàwó tán ní pé kó lọ ṣe DNA wọ́n ń dóra wọn. Wọ́n ń dóra wọn for real. Ọjọ́ tí àṣírí bá máa tú ni obìnrin tán ní pé kó lọ ṣe DNA tí àdó tòṣì fàbọ̀ dí tí ò ṣe DNA yẹn, ọjọ́ tí ò bá ti tí àbúrò ẹni tó kú yẹn tó bá rí pé ó ti ní ẹlòmíì tó hàn sí, gbẹ̀yìn làṣírí máa tú. Ikú tó pọ̀ ọmọkùnrin yẹn nìyẹn. Inú ilé gangan, inú ilé wọn yẹn gangan ló wà. Ọmọ àbúrò ẹni tó kú àti ìyàwó tán ní kó ṣe DNA tó refuse láti ṣe DNA tádúró tó ṣì fàbọ̀dí, wọ́n ń dóra wọn. Tí wọn ò bá dóra wọn ní ìyá ọkọ ẹni tó kú yẹn jẹ́ mọ̀, kò kọ́kọ́ mọ̀ pọ̀ ń dóra wọn bọ̀ tó wá mọ̀ wípé ọmọ òun yẹn àbúrò yẹn àti ìyàwó wọ́n ń dóra wọn. Kí ló fẹ́ ṣe? Kò ní lè kégbe sáráyè nítorí pé ìkan ti kú, kò ní fẹ́ kíkejì kú náà. Kò sẹ́ni tó máa ṣerú ẹ̀ náà. Wà ẹ fẹ́ ó ti di sónú ẹ̀ kú. Irú iṣẹ́ tí àwọn àdó tòṣì ẹni tí ò bá ti níṣẹ́ lápá ń ṣe nìyẹn. Bukky, ìyá ẹ rán ẹ lọ sí school, mi rò pé o ti graduate at the age of 20 yẹn tó o marry, o níṣẹ́ lápá, o ní nǹkan kan tó ń ṣe. You understand? Káti ẹ̀ wá sẹ́ pé o bímọ kìíní ò tí ì ṣiṣẹ́, which is okay. O bímọ kejì ò tí ì ṣiṣẹ́, o wá bímọ kẹta, àwọn ọmọ ẹ yẹn wọ́n wá pé 5, first born ẹ pé 5 àbí 6 years old. Ó yẹ kó ti prepare ẹ, ó yẹ kó brush up education ẹ ni o, tàbí kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Ibì kan ló ti máa bẹ̀rẹ̀. Ẹ̀yin obìnrin, ìgbésẹ̀ ńlá ni. Ẹ má ọkùnrin tó bá sẹ́ pé má ṣiṣẹ́, I want you to be a full-time housewife, kì í ṣe láyé ìsìn, ẹ má gbà fún wọn. Oríṣiríṣi versions ló wà, you know. I'm sick of bẹ́ẹ̀ bó ṣe yé mi sí òun ni mo ṣe ń sọ pé number one, when you are going into a marriage or into a relationship, ẹ kọ́kọ́ ní understanding, kẹ́ ní rules, kẹ́ wá meet ara yín in the middle. Má ṣiṣẹ́ is no option for any woman of today. If you don't want to become adotoshi, if you don't want to become ameboji's lover, àfòkú gba donation, àfi table kan ṣíà kan tó jóná gba donation, àfọmọlọ́mọ àpọmọlẹ́kúnjayé. If you don't want to be such, you need to get your job, you need to get a job, you need to get something doing. Ẹ̀yin ọkùnrin tó jẹ́ wípé apanilẹ́kúnjayé ni yín, according to nǹkan tí Bukky sọ wípé ọkọ òun máa ń mú òun lọ sílé babaláwo. In fact, tó gbé nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ ògiri, ó dàbí ìgbẹ́, ó ní kóun máa fẹnu lá, kóun jẹ́ tán. Nígbà tó ti kọ́kọ́ ṣe ta lákọ̀ọ́kọ́ fún ẹ yẹn, wàá ti sá, wàá ti bẹ́sẹ̀ sọ̀rọ̀. At the end of the day, kí ló já sí fún ẹ? You still left him and he now declared you dead. Ibi tẹ́mi ń lọ nìyẹn. Bukky ò bá má ti sọ̀rọ̀ rárá, ká sọ pé ọkùnrin yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń blame ẹ̀ lọ́tún lósì. Ibi ó ṣe jẹ́ sìn ló wá sọ̀rọ̀, ó ṣe jẹ́ sìn ló wá sọ̀rọ̀, ó ṣe jẹ́ sìn ló wá sọ̀rọ̀. Ẹ̀yin ni ó ní eléyìí. Kò bá má sọ̀rọ̀. I think that's fire at Iyabo. Yeah, he say what is purple killer sonsi? Oh no ni. Is a saying the fire ó wá kígbe fire kí panápaná tó dé. Is stage table kan ṣe àkọlójú what stage ẹ ni now. Kọ́ lè rí donation gbà ni. A ti sọ yẹn síwájú pé gbogbo sẹ̀rẹ̀rẹ̀ ìgbọ́kọ̀ tán ṣe aṣọ 10, gbogbo góòdì kankan, àwọn costume jewelry tán sọ di góòdì, àwọn kìnìkan tán gbé sọ́rùn tán sọ di góòdì wọn pátápátá àtàṣọ gbogbo bí tán wọn rówó ẹ̀sán. Wọ́n wá wò pé kí làwa ti máa ṣe wọn pé ọpẹ́lọpẹ́ fàyà kí panápaná tó dé, ọpẹ́lọpẹ́ òyìnbó onílé kejì tó ń kígbe fàyà kí panápaná tó dé. Tébù kan ṣíà kan ló jóná. àwa gbé ìgbọ̀n la gbé kínní. ẹ máa tẹ lọ́mọ àlọ́ ìkòtò wọn ti ń flag inú bí wọn gidigidi. lẹ wá gbé kámẹ́rà
lẹ́gbẹ́ kámẹ́rà báyìí ẹ wo wíńdò tó yọ ẹwẹ́ tuntun tó jáde láti ojú wíńdò ẹ wá gùn sí àlọ́ ẹ wá fọwọ́ àwọn kan ti lọ sínú ilé ìdáwọ́ wọ́n sáré lọ sínú ilé wọ́n wá mú wọ́n fọwọ́ ra tébù yẹn èédú tébù wọ́n fi ń fàlà sí ara stage ni oníkọ́nà ti ń ṣe ṣe bí actress ni wọ́n fail ni they failed in their acting career they failed they never went to school they never baby ti ṣẹ́jú donation ẹ̀yin tẹ́ máa tún dáwó fún wọn ẹ kú ọ̀fọ̀ ara yín lẹ ṣe àwa máa sọ tiwa ẹ̀yẹ dáwó òṣì ẹ̀yẹ dáwó ìná sí bá àṣàwù àtún máa ganu sílẹ̀ kọ̀ọ̀kan so anyway obìnrin tí ọkọ ẹ bá mú ẹ lọ sílé babaláwo lẹ́ẹ̀kínní tó ẹ ti dé àtórí yọ ẹ torí kó ẹ yọ gbà yẹn ló yẹ kó ti kúrò ń bẹ ló yẹ kó ti sọ fáwọn òbí ẹ ṣùgbọ́n okó tó máa dó Rasheedat Ọláwùmí ó ṣàdùn yín ọjọ́ ò lẹ́rìí mi lórí platform tí yín ṣé bó rí platform mi ni mo wà jẹ́jẹ́ tí mo ti ń sọ nkọ̀rọ̀ tí mò ń sọ kí ló wá ń jó ẹ lára ń bẹ̀ sí i tó ní ìyá ẹ omi ìyálé tó ní ìyá ẹ pé ìdí ìyá ẹ yà dànù yóò ní ìdẹ̀ náà àwọn abáyé lórí platform yín oníkálukú ló ní platform ẹ ló ní profile ẹ tó lórí burúkú olórí burúkú akígbe máa rù ẹlẹ́nu bọ̀kùà tó wà ní Dublin right alágbogógó tó bá ń sọ̀rọ̀ tó ṣe pàràpàpà lórí platform ẹ̀ tó sọ̀rọ̀ ọmọ mi Lizzy Anjorin ṣe orí every king type síbẹ̀ rí no ìwọ ló máa wá bí nítorí náà ní pé ikú ló máa fi ṣèrè jẹ ikú òun ló máa fi ṣèrè jẹ gbogbo ohun tó kọ síbí yìí ló máa jẹ́ títí àtàwọn ọmọ ẹ̀ àdàbí tí bá dórí platform ẹ̀ rí tí mo wá type síbẹ̀ wọ Rasheedat ṣùgbọ́n tí mi ò bá dé orí platform ẹ̀ rí àti Adébísí tí mi ò Adébísí Regina Adédìméjì Owódù ni tí mi ì dé orí platform yín rí tẹ wá fọwọ́ yín type sí bíbá gbogbo tẹ wish lọ́kàn yín ajẹ́ titi yín àti tàwọn ọmọ yín in a million fold mi ìdárúkọ ẹ síbí mi ìpè ẹ́ ẹ̀yin lẹ́ máa wá ẹ̀yin lẹ́wà in pain nítorí pé kí ni àdótòṣì ni yín ẹ̀ ṣiṣẹ́ àfòkúgbọ́ donation arapósí fọmọ tí o kẹkẹ lọ sílé onípòsí kẹ máa rẹ́rìn kẹ náà wá pósí ní ìgbọ́rú ẹ̀rí yà shopping for pósí shopping for coffin shopping for casket iṣẹ́ yín nìyẹn torí náà ní pé ìbànújẹ́ ló máa jẹ́ ti yín ẹ̀yin lẹ́fúnra yín lẹ́ máa fọwọ́ ara yín ṣe ti lẹ́ máa fọwọ́ ara yín ṣe ra yín lẹ́ máa stage ẹ máa lé wa títí ní ẹ̀dẹ̀ lè bá wa ẹ wá máa ná owó ẹ wá máa jẹ gbèsè at the end of it ẹ wá lọ ṣe àsìn ẹ lọ dáná sun lé yín kẹ lè bá rówó gbà lọ́wọ́ insurance tàbí káwọn èèyàn bá lè donate fún yín ntẹ máa ṣe nìyẹn so ẹlẹ́nu bọ̀kú wa Dublin tó bá ń ṣe nǹkan mi ń dórí platform mi type síbẹ̀ kí lẹ̀ ń wá ń bí ara ta yín títí ẹ̀ lè mú mọ́ra mọ́ kẹ tó lè type yẹn ẹ ti rọ́rọ́rọ́rọ́ àmàṣà type síbẹ̀ kò lè ju kó ṣépè fún mi tàbí kó ban mi lọ ìpè yẹn máa jẹ́ títí yìí torí àdàbí làwa gbé dání bí òtítọ́ làwa dẹ̀ ń sọ àwa ò dẹ̀ ní fi òkú olókùú ká fi gba donation ààyè òun ni tiwa ń bí àwa máa ń gbàdúrà ni àwa máa ń gbàdúrà fóbìnrin kọ́ wọn máa lọ síwájú ni ọmọ ṣiṣẹ́ òun làwa ń bí àwa ò kí ń dúró àwa ò ń ṣe ẹni tó yẹ pé ó máa ṣe dúró dọkùnrin kó wá fún wa lówó àwa ń ta òbò jẹun níbí ẹ̀yin lẹ̀ ń ta òbò jẹun ẹ̀yin lẹ̀ àdótòṣì àdótòfò àdósíwín àdóṣẹlẹ́yà àdóṣàlàyé ṣẹlẹ́yà ẹ̀yin ni àwa ò kí ń ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ọwọ́ ọ̀lẹ wa òun lọ̀lẹ wa ń jẹ́ ń bí torí ẹ̀ ni gbogbo nǹkan táwa bá ń ṣe lẹ́yìn ṣe máa ń rọ́bì ṣe àwa ò dẹ̀ mind nítorí pé kí ni Ọlọ́run máa mú yín ẹ̀yin lẹ lówó náà àwa ò ṣáà lówó púpọ̀ but still náà àwa ò àdáná sun tébù kan ṣíà kan ká fẹ́ fi gbọ́ owó lọ́wọ́ insurance tàbí ká fẹ́ fi sọ wípé kí àwọn èèyàn kò fún wa lówó ká máa sọ ká máa aṣáájú pé kíyàn kọ́kọ́ òkú tébù kan ṣíà kan lójó tébù kan ṣíà kan ẹsẹ̀ manager ni ó sì ń ya fíìmù ni fíìmù ló ń yà pàtàkì ni fíìmù tó yà yẹn so ọ̀rọ̀ Bukky tí mò ń sọ lọ ẹ má jẹ́ kí ọkùnrin kankan kó bà ayé yín jẹ́ ẹ má jẹ́ kí ọkùnrin kankan kó sọwọ́ yín dólẹ̀ right tó bá jẹ́ wípé ẹ̀ ń ṣòwò ọmọ ni right Bukky tètè marry age 20 yes it's okay ideal age tó yẹ kéèyàn marry nìyẹn yà ó marry gbà yẹn ó wá pé 25 26 ni ó yẹ kó ti wá máa ronú fọ́dún márùn yẹn tó fi ń tọ́ àwọn ọmọ ẹ̀ yẹn kó máa ronú nǹkan tó lè ṣe títí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ níbi 2022 ìwọ náà ló sọ o 2022 tí ọmọ ẹ̀ tó dàbí 16 years yẹn first born ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́
àyẹ́ àtàwọn àbúrò ẹ ló support ẹ ló ṣe gbogbo ẹ̀ ló wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tó wá ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ lecturer kan ló wá fẹ́ fi rán ọmọ ẹ ní University of Leeds ọmọ ẹ wá ṣe computer science gbogbo ẹjọ́ tí ò yẹ kó rò gan lóru òtútù du ọmọ ẹ sáráyé gbogbo wọn yẹn náà kò lè rí donations náà ni gbogbo ẹni bá ti lọ sọ́dọ̀ olú àwọn àdó tó ṣì ẹlẹ́rùbọ̀kú adọ́blì ìyẹn dẹ̀ bẹ́ẹ̀ ba ọ̀rọ̀ ẹ jẹ́ kò jẹ́ kọ́rọ̀ ẹ wọ etí ẹ ó pèntì ẹ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé òun ṣe ìlara ìyàwó tuntun tí ọkọ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣùgbọ́n èmi ò rí bẹ́ẹ̀ èmi rí ẹ gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ pé ó wà violated obìnrin tó jẹ́ wípé wọ́n cheat on obìnrin tó jẹ́ wípé wọ́n fi ọwọ́ ọlá gbá lójú wọ́n mú ẹ láti kékeré wọ́n groom ẹ as a sacrificial lamb bí mi ṣe rí ẹ nìyẹn wípé àníjẹ́ kó ṣiṣẹ́ a máa lò ó a máa pa a máa fi ṣe rituals yọ Ọlọ́run ló ṣe pàpà kó ẹyọ náà ẹ má jẹ́ ká wo Bukky bí ẹni tó jẹ́ wípé ó wá run ọkọ ẹ̀ down ẹ jẹ́ ká wò ó as a victim ìyẹn Bùkọ́lá Ọláìyá ẹ jẹ́ ká rí wípé victim ni òun náà ní àwọn flaws tiẹ̀ tí mo ti ṣàlàyé síwájú wípé obìnrin tó o bá ti ṣiṣẹ́ tó o bá ti ṣiṣẹ́ á rẹ pé ó ti ṣọ́ọ̀bù mi mo ṣí ṣọ́ọ̀bù kìíní ó bẹ̀ ó wá síbẹ̀ ó wá tọ́nà sí i ó ní kìíní kan ó wá da gbogbo ẹ̀ síta bẹ́ẹ̀ ni mo tún làwọn òbí mi tún kówó mi fún mi mo tún lọ fi ṣí another shop you understand ó tó o ṣiṣẹ́ kankan nítorí náà ni ẹni tí ò bá ti ṣiṣẹ́ will be at the mercy of ẹni tó ń fún lówó wọ́n ní he who blows the piper dictates the tune ẹni tó bá fún ẹ lówó òun ló máa sọ bí tó máa lọ tó bá ní kó máa fẹnu jẹ̀gbẹ́ kó máa fẹnu láì dí òun wá gbẹgbẹ sórí wọ́ọ̀lù ó ní kó máa fẹnu lá àwọn tó ń yàgbẹ́ sílẹ̀ ní Saudi àtàwọn part kan ní Nàìjíríà ṣe gbogbo náà náà wá débẹ̀ torí náà ní pé òun ló fún ẹ lówó náà tó bá ní kó jẹ̀gbẹ́ orí wọ́ọ̀ ó di dandan kó fẹnu gbé jẹ àwọn ọmọ tó bí fún ó tún gbóògùn wálé fún wọn náà ó tún kọ́kọ́ fún wọn lówó á ní kàn fowó yẹn sọ́wọ́ wọn kọ́ ṣàdúrà sí kọ́ wá fóun padà bí nǹkan so many things àti tó jẹ́ pé a lè má kà sí rituals àti tá a lè kà sí rituals gbogbo ẹ̀ṣá gbogbo ẹ̀ ló rojú ẹ̀ but the most important thing ni pé ó ń lù ẹ́ lójú àwọn ọmọ ẹ̀ ó deprive you of working which you yourself liked because if you don't like it ìgbà tó ti bí ọmọ àkọ́kọ́ tó ti rí àwọn red flags tí ó ti jẹ́ kí àwọn fámìlì ẹ̀ tó ti rí àwọn fámìlì ìdáwó tó ti gbégò tó ti dùn máa pamọ́ ọ lórí tó ti rí àwọn irú nǹkan báwọn wọ̀nyẹn ló yẹ kó ti kúrò ńbẹ̀ ayé ti lajú láti ìgbà tí email ti ń wá tó ti bẹ̀rẹ̀ sí ní send email láti àwọn 1985 86 87 tí wọ́n ti ń send email tí kọ̀ǹpútà ti dé ìgbà yẹn láyé ti lajú ó wá ṣiṣẹ́ kankan títí tọ́mọ ẹ fi pé 16 years old tó fi ṣe JAMB tó jẹ́ pé òtún lè ní sè lórí ọmọ ilé sọ́dìfà pé ọmọ yẹn wà lọ́dọ̀ ẹ tọkọ ẹ sọ pé OAU náà máa lọ o tọ́lẹ̀ mú ọmọ yẹn ní UNAB ọ̀ ní Federal University of Technology Abẹ́òkúta títí JAMB fi parẹ́ mọ́ ọmọ yẹn lára tó wá jẹ́ pé ìgbà ẹ̀gí àyẹn náà ló wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tó wá ń kópa ọmọ ẹ pé 16 even nílùú òyìnbó ń bí if you are a homemaker once your child or your first child tó bá ti ń turn 11 12 ní àwọn social welfare àwọn social services láti máa kọ lẹ́tà sí ẹ láti máa sọ àwọn irú iṣẹ́ tó fẹ́ ṣe láti máa send oríṣiríṣi láti máa sọ pé course báyìí wà láti máa send láti prepare ẹ fúngbà tí ọmọ yẹn tí tọ́mọ ẹ bá ti 13 báyìí wọ́n máa gé owó single parent ẹni níbí báyìí tó jẹ́ pé à ń pè wọ́n ní developed country ká tó wá máa sọ pé Nàìjíríà tó ń pè ní àwọn míì á pè ní third world àwọn míì á pè ní developing àwọn obìnrin mo dìídì fẹ́ wá bá wa sọ̀rọ̀ ni pé iṣẹ́ lóògùn iṣẹ́ tẹra mọ́ṣẹ́ tẹ bá ti jẹ́ obìnrin tó dàbí ẹnu ìṣó tó jẹ́ pé okó dídó pàpàpàpàpà tẹ bá ti ń wò pé ìjọ wo ni màá tún wá ríru okó yìí báyìí o ìyá máa ń jẹ single parent mi máa fẹ́ di single parent o kí ló tó fẹ́ di single parent oníṣẹ́ lọ́wọ́ nítorí kọ́ lè máa dún ẹ pàpàpà ẹ bá wà nílé kó máa dún ẹ pàpàpà lẹ́ẹ̀mẹ́fà lójúmọ́ kó máa kó fún ẹ pàpàpà kò sígbà tí irú yín ò wá ń di single parent náà kò sígbà tí irú yín ò ń di single parent ẹkùlé ẹ̀ka àrọ̀ ẹ̀ka sàn gbogbo yín ni mo rí kò sígbà tí irú yín ò ń di single parent ò kì í ṣàrùn single parent fún obìnrin ó stand fún obìnrin tó jẹ́ wípé ó ń sọ wípé nígbà tí mo wáyé èmi nìkan ni mo wáyé ókè ojú méjì ló ń bímọ ojú mẹ́rin ló ń bímọ ojú méjì dẹ̀ sẹ́ pé ojú méjì kan sẹ́ pé òun ò wò pé àfi tí n bá ṣe báyìí ní ìdẹ́fẹ́ ṣe bẹ́ẹ̀ mo fẹ́ dúró tán ó ṣe ata náà ń tà ṣẹ́yìn ò gbọ́yà aláta ọlọ́run tó rárá bí tó dá rábí aláṣọ òun ló dá rábí eléwé dẹ̀ ní òun náà kọ́lé rábí aláṣọ òun náà kọ́lé
ìyá tó ń tata ó kọ́lé ó rán ọmọ ní yunifásitì, ìyá tó ń ta aṣọ ní gọ́tà tó ń ta aṣọ ní gbági àwọn náà rán ọmọ ní yunifásitì wọ́n rán ọmọ lu òyìnbó. ọtí minerals òun ìyá tèmi tà ó fi ṣe marriage, ó fi rán mi ní yunifásitì, ó fi ṣe marriage fún mi. Yunifásitì tó rán mi òun ló fún mi ní knowledge débi tí mo ṣiṣẹ́ débi pé mo wá dé lu òyìnbó. Education is the key. Once you go to university and somebody say don't work bí àwọn ilé àgọ́ tó daṣọ bojú wọ́n tó rán tẹ́lẹ̀ wọ́n ṣe tẹ́lọ̀ wọ́n ṣe sóbàtà. ẹlẹ́hà ń tògì nínú ilé nígbà tó bá rí pé pàpàpàpà tá a fáwọn fún un kò yọwọ́ gidi fáwọn ọmọ òun ó ń tògì. Sodiq ṣínà òkú ọdún àná àṣeyíṣẹ́ mi ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n ń dé oyin pàpàpà yẹn nìkan ló dùn mọ́ yín tó bá tún ti gbé yín lọ sílé ológun tó ní ẹfẹ́ ẹnu kó gbẹ̀gẹ̀ lórí wọ́ọ̀lù tẹ́ ẹfẹ́ ẹnu kó gbẹ̀gẹ̀ tó fẹ́ ẹnu ṣe kìnnìkan tẹ́ ẹfẹ́ ẹnu ṣe gbogbo ẹ̀ tó bá tún ti wọ́ yín mọ́ra. oògùn kan ṣoṣo tó wà ní ilé ayé yìí ni obìnrin tó bá sọ̀mìtà rẹ̀ fún ọkùnrin tí ọkùnrin tó dẹ̀ gbé díẹ̀ sílẹ̀ tí ọkùnrin yẹn tó lá òbò ẹ̀ àlùbáríkà ni tóbìnrin yẹn bó bá ṣe ń la bó bá ṣe pè fún èpè yẹn á mú ẹ tó bá ṣe àdúrà fún ẹ àdúrà yẹn á mú ẹ. that is the oògùn kan ṣoṣo torí àṣẹ ńlá ni. so ó fẹ́ nu gbógiri ó fẹ́ nu gbégbó ó fẹ́ nu gbégòkò bàbá aṣàṣọ á tún wọ́ ẹ mọ́ra lálẹ́ ó dún ẹ títí tó bímọ mẹ́ta tán ò níṣẹ́ lápá. obìnrin tó bá pè ní obìnrin alálùbáríkà ó máa ń gbé ọkọ ẹ̀ sókè ni. kí ló fi ń gbé ọkọ sókè? owó ọlá. kọkùnrin fi 100,000 sílẹ̀ nínú ilé kóbìnrin máa ṣe pẹ̀lú 20,000 kọkùnrin fi 200,000 kóbìnrin náà fi 50,000 sí tàbí 100,000 ìyẹn náà irú obìnrin yẹn náà máa ń pè ní obìnrin alálùbáríkà. ọkùnrin yẹn máa sọ pé ọkọ tí mo fẹ́ àníyàwó tí mo fẹ́ àníyàwó alálùbáríkà ni àyàwó alálùbáríkà ni. ṣùgbọ́n tó bá ń gbọ́ olóṣẹ́ alábòdó mà nìyẹn tó bá tiẹ̀ jẹ́ pé ó ń ṣiṣẹ́ báyìí ẹni tó kùn lọ́wọ́ you understand and mọ́sọ̀ tó bá ń ṣiṣẹ́ wọ́n fẹ́ rí ẹ as being independent tó wọ́n bá dẹ̀ ti lè gbà ẹ́ bó ṣe rí tó ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ẹ lójú tó ń gbẹ́ ẹ nímú kí ló dé tèfi gidá ìwọ nìkan ló wálé ayé why will you die in somebody else's house right. so interview olórí burúkú ọlọ́pọlọ yíyó rò tápándù tójú ti fọ́ dànù tójú dúdú kò jẹ́ kí àwọn èèyàn kan rí Bukky as a victim wọ́n rí Bukky as somebody tó jẹ́ pé onílara ẹni torí pọ̀pọ̀ ẹ ti lọ má rí ẹlòmíì òun ló jẹ́ kó wá sọ̀rọ̀ òun ló jẹ́ kó sọ̀rọ̀ síta ẹni kí ló yẹ kó sọ̀rọ̀ Yaruka ẹ kò yẹ kó dárúkọ Yaruka ó fẹ́ ba ilé Yaruka jẹ́ oríṣiríṣi bó ṣe mọ bí interviewer yẹn ọ̀nà tí interviewer yẹn tó ṣe gbé ọ̀rọ̀ ẹ̀gbà nìyẹn. I want you to see her as a victim. I want you to see her as a vulnerable person, as somebody that tó ti kí orí ẹ̀ síbì kan. èmi ní ọ̀rọ̀ yìí bá wí o màámi ẹ̀yin kọ́ ìwọ kọ́ ni mo bá wí ẹni tí gẹ́gẹ́ bí wọ́n ṣe kí orí ẹ̀ sí pé wọ́n ti kí orí ẹ̀ síbì kan you understand kóbìnrin ẹ bẹ̀rẹ̀ láti ibi kékeré ní orí íńtánẹ́ẹ̀tì yìí láti rí ẹni tó fi 5,000 use internet for your benefit. I don't want to see people say mo wà lórí TikTok kò tí fún mi lọ́wọ́ mo wà lórí Facebook mo ní 12 million views Facebook kò sanwó. No, use Facebook, TikTok, Instagram to your advantage. Promote yourself. Promote what you are selling. Do something. Má wá síbẹ̀ pé má sọ̀rọ̀ kó dàbí ọmọ ẹlẹ́nu wáṣàwáṣà kan tó gbé machine tailoring machine 300,000 fún tí o mọ nǹkan tó máa fi ṣe. àwọn kan machine ọlọ́wọ́ báyìí náà bẹ̀rẹ̀ tọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ọkọ̀ kan ṣe kìíní ọmọdé bò wọ́n á ṣe 10 wọ́n á advertise ẹ̀. Ṣé mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ rà lórí chin yẹn pé àwọn kan ló ń ran ọwọ́ náà fi ń ran oríṣiríṣi nǹkan turban ṣé turban jábọ́ látọ̀run ni ṣebí machine náà fi ń ran ìwọ náà lè lọ raṣọ kó bẹ̀rẹ̀ sí ní rán turban kó rán turban ẹ kó máa tà ní 12,000 kí wọ́n bẹ̀rẹ̀ sí ta tiẹ̀ ní 8,000 kọ́kọ́ máa jèrè 20 naira lórí ẹ̀ káwọn èèyàn rọ̀ṣẹ̀ ẹ̀ kọ́ bẹ́ẹ̀ rọ̀ṣẹ̀ ẹ̀ oríṣiríṣi nǹkan orí íńtánẹ́ẹ̀tì láti wà tí ọmọkùnrin kan tó jẹ́ wípé ó ti lówó rí tó gun gbogbo owó ẹ̀ sórí CBEX àti crypto tó bẹ̀rẹ̀ business pẹ̀lú 5,000 naira ọlọ́run ló ní kí kó máa document gbogbo everyday ó bẹ̀rẹ̀ pẹ̀lú 5,000 naira ní December 12, 2024 as of òní the 9th of July owó yẹn ti di 4 million mọ́ lọ́wọ́ nítorí pé kíni ó wà prudent kò ṣe jura ẹ lọ kò jẹjẹkújẹ kò ṣe yamayama kò ti torí bẹ́ẹ̀ kó sáré lọ raṣọ kó máa ra bàtà designer kò ṣe gbogbo ẹ̀ ó ní focus. Mo máa ń wá àwọn èèyàn
pé a fẹ́ ṣe business ni with 5,000 naira you can do any business you want to do in Nigeria, especially when it comes to food and drinks. Kó ṣe ewé mọ́ínmọ́ín, owó mọ́ínmọ́ín, at least yẹn ò ṣáà tún dọ̀tí, ewé mọ́ínmọ́ín ló lọ ń kó mọ bí tó ti ń kó bẹ̀rẹ̀ pẹ̀lú 10,000 kó dọ́jà òjé kó tà tán lónìí kó tún dọ̀la kó mú 1,000 kó mú kó fi mọ́ ó di 11,000 kó tún lọ kó ní 11,000 kó tún tà tán kó di 12,000 kó fi mọ́ kówó yẹn kó máa ní multiplier effect. Irọ́ ẹ ní fẹ́ ṣe, ẹ fẹ́ dàbí Astarin, ẹ fẹ́ dàbí Davido, ẹ fẹ́ dàbí Adébíyìnpé, ibì kan ni gbogbo èèyàn ti ń bọ̀. Not everybody who have a silver spoon, born with a silver spoon in their mouth. Ọlọ́run tó dára bí eléwé òun ló dára bí aláṣọ. Choose your business wisely. When you show ra bra mélòó mo ti rà nínú ọdún yìí. Nínú ọdún yìí ìtì ra bra kankan. Ṣé èyí tí mo ní mo ti lò wọ́n tán ná? Tó náà ta bra ohun tí ẹnu ń jẹ, ohun tí ẹnu ń mu. Àwọn Chinese, àwọn Indian wọ́n ṣe pọ̀ tó yẹn. Ohun tí ẹnu ń jẹ, ohun tí ẹnu ń mu, transportation. Bí ká ṣọ̀kadà, bí ká wa márúwá. Àwọn nǹkan tó yẹ pé àwọn èèyàn ò lè ṣe kọ́ má ṣe lójúmọ́. Àwọn nǹkan tó yẹ kẹ́ àwọn tí wọn ò níṣẹ́ lápá, àwọn tọkùnrin tọkọ ní kẹ́ jókòó sílé kẹ́ má ṣe nǹkan kan tó yẹ kẹ́ focus nìyẹn. Ṣùgbọ́n ojú àwọn míì ti ga nínú wa, àfẹ́bẹ̀rẹ̀ ń bi lá business wo mọ business ẹ fẹ́ ṣe o. Wọn mọ business tó dẹ̀ nínú mi ní o kàn máa ń wo àwọn mítà kọ́ lọ ṣe giveaway láàrin ọjà. Àfún yín ní ẹlòmíì tí ò tí ì rí 10,000 naira rí, àfún yín ní 100,000 wọn ní mọ nǹkan tó máa fi ṣe. Ìlẹ̀ máa rí ìyá alábàárù tẹ bá fún ní 100,000 tẹ bá sọ pé má ṣàbárù mọ́ iye ò lè ẹnìkan tó ti ń ṣe for 10 years wọ́n wá sọ fún ní ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì láàrin wákàtí kan má ṣe mọ́ tó bá tún dé ọ̀sẹ̀ tó ń bọ̀ wá tún rí tó ti gbá abọ́ àbárù ẹrù á tún bẹ̀rẹ̀ sí ṣàbárù kiri. If you want to empower people, give them options. Irú iṣẹ́ wo lẹ fẹ́ ṣe, iṣẹ́ wo lẹ kọ́ rí, gbàtẹ́ kọ́ iṣẹ́ ilé kí ló ń ṣe máa ṣe òun ò mọ dáadáa ni òun ò ní kíní kan òun ẹ wo àrà tí àwọn designers àwọn tailors tó ń faṣọ dání sìn. Ìwọ tó o bá move with the flow o ní jẹ́rú Vicky àbí kí ló ti ń pè Vicky James yẹn tó yẹ pé aṣọ kan ṣoṣo ń ran ní 10 million o ní jẹ́rú Lumini tó ń ránṣọ ní 5 million. Tó o bá move with the flow, you have to educate yourself every time. Even in this profession of ours that is called nursing, the NMC made it mandatory for us that you must revalidate yourself every 3 years. That means you must show them something new that you have acquired in the last 3 years on the job. It's called leadership and training. You can't just sit down in one place yakpata for 18 years kó má ṣe nǹkan kan tí wàá kọ́ máa dey dream ṣá gbogbo tó nu ju pé kán doyin pàpàpàpàpàpà. No. So having said that, let us see Iyabo Ojo as a victim, as somebody that has been violated, as somebody that has been living with her husband in a cruel situation. You understand? But Afowofa, it's no, we're not saying Ojo is 70, it's like 100% Jebi. It takes two to tango. Women, when you see the red flag, there's always a red flag. But when you choose the pleasure of climbing on top of you at night over your future, then it matters a lot to you. Some people, ọmọ ni mo wá jókòó tì, ọmọ kọ́ lẹ jókòó tì, okó lẹ jókòó tì. Tó bá dẹ̀ bọ́ síta, wàá rí okó mi. O lè má máa rí do every year, every day, pàṣípàṣí bí wọ́n ṣe ń do ẹ. O lè jẹ́ once in 2 months or once in 6 months. That's enough for you. Tó bá ṣáà ti ń gba ìdòfin yẹn lára, at least once in ó máa jẹ́ kára ẹ glow, ó máa wà okay. Kí ni adé dùn sí nǹkan tó bá ń ṣe? Àwọn tó ń dó pàpàpàpàpà every day, tó ń fún yín lẹ́, tó ń dó yín lẹ́ẹ̀mẹ́fà lójúmọ́. Tó bá yọ máa sùn yín náà. At the end of the day, ẹ ṣì máa kúrò bẹ́ẹ̀ náà ni. Torí náà ni pé àwọn obìnrin ẹ jẹ́ ká kọ́kọ́ focus lórí iṣẹ́. Iṣẹ́ ó ṣe pàtàkì fún obìnrin. Tó bá fẹ́ bring ọmọ wá sílé ayé, make sure kó níṣẹ́ lọ́wọ́. Tó bá rẹ́ni tó bá ẹ tọ́, gbà fọ́lọ́run. Tó bá rẹ́ni tí ò bá ẹ tọ́, gbà fọ́lọ́run. Torí majority wọ́n máa dọmọ sí ẹ láyà ni. Tó bá yá wọn wá fẹ́ sọ pé kìíní kan ọmọ yìí ọmọ wa ni kò lè sí nǹkan tó lè ṣe náà. Àdìẹ torí ọkàn wa ó wà fragile ọkàn àwọn obìnrin. Ọmọ yín náà ni. Gbogbo 20 years tó gbogbo owó tó ti ná, gbogbo ìyà tó ti jẹ, ṣán lè pọ̀ fún ẹ, wọn ò lè pọ̀ fún ẹ. Iṣẹ́ ó wà important. Aim high. It's good to be ambitious, but it's good to start from something small.
ẹlòmíì tí o ti handle 100,000 rí a máa dream iṣẹ́ tó máa fi 10 million bẹ̀rẹ̀ tó bá rí 10 million yẹn it's going to overwhelm you. You won't know how to spend it. You will spend it in a frivolous way and you won't achieve anything. Start small. Angel started small with 5,000 naira. 5,000 naira day by day, selling it ọ̀pá dàbí mọ́ínmọ́ín, selling it every blessed day, getting people to do giveaway with it. Boosted his business and is now aiming at 4 million at the half of the year. He was proposing to turn the 5,000. I know many people will say no, it's impossible, but at the middle of the year he's already made 3.5 million with the 5,000 naira that he had at that time. You too can make it. You too can make it. And one thing with us is that tabati into òun ò ṣe tí many people wá máa ṣe ni pé 5,000 yẹn tabati tajà yẹn tán lálẹ́ yìí èrè ló la jẹ mo jèrè 6,000 1,000 tẹ́ jẹ yẹn yọ sílẹ̀ fi jẹun tán òun ò ṣe bẹ́ẹ̀ nínú 6,000 yẹn ó mú 200 sílẹ̀ 5,800 yẹn ó tún lọ fi ra nǹkan lọ́jọ́ kejì bó ṣe ní multiplier effect fún nìyẹn. Ọlọ́run akọ gbogbo wa mọ̀ ń ṣe. Bukky Ọláìyá is a victim, although ẹni tó interview ẹ̀ kò jẹ́ kí many people rí as a victim, but she is a victim. Òun náà there is so many red flags nínú relationship yẹn, but she decided to be like, marriage is the end of the world. No, marriage is not the end of the world, especially ọ̀run tí gbogbo wa ń lé tí ò sí marriage tó yẹ pé tá bá ti dọ́run kò sí marriage níbẹ̀, everybody will be happy yàtọ̀ sí àwọn tó máa kó 700 múndíá fún kó tó mọ̀yàn múndíá 200 tọ́ngàn á ti sún ẹ níbi tí wàá mọ̀yàn 700, you know. So there is no marriage. Ilé ayé ni marriage wà, ilé ayé ìlọmọ bíbí wà. Tó bá dẹ̀ ti ṣe marriage is not a do or die affair. Tó bá dé bank wọ́n lè má lè yá ẹ ní 100,000 because you are not married, but wọ́n á yá ẹ ní 20,000. mo kàn fi yẹn ṣe example ni. Tó bá dẹ̀ fẹ́ lọ sí school wọ́n ní sẹ́pẹ́ nítorí pé you are not married kò má lọ sí school. Achievements èèyàn ó ṣe mọ́ fún ju marriage lọ. Ẹ jẹ́ ká mú yẹn ká wipe ẹ̀ kúrò nínú brain wa. It is what you achieve with your life that is going to stay with you forever. Àwọn obìnrin ẹ má jẹ́ ká máa ká fira wa sílẹ̀ kó máa rí wa as something to be used and dumped. Something to be used and dumped. No, kò yẹ kó rí bẹ́ẹ̀. Torí náà ni pé gbogbo obìnrin tó bá wà nínú situation tí Bùkọ́lá Ọláìyá wà yẹn, ẹ lọ gbọ́nra yín jìgì kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, kẹ́ wáṣẹ́ ṣe. Kò sówó tó kéré jù láti fi ṣiṣẹ́. Ewé mọ́ínmọ́ín àti àwọn seasonal things. Tàgbọ́ ẹ kágbálùmọ̀ èso lẹ́fẹ́ máa tà, àgbálùmọ̀ ló jáde lóṣù yìí o, ẹ tà, ẹ bá tún bá ti jẹ́ ọsàn ló jáde lóṣù tó bọ̀, ẹ bẹ̀rẹ̀ sí ní tà. You can do it big. You can start with a basket, then it will become 2 baskets, then it will become 3, then it will become 5, it will become 10, then you become supplier. Tó bá ṣe bread náà lẹ́fẹ́ tà, ẹ bẹ̀rẹ̀. Ẹ̀yin oníṣẹ́ ọwọ́ tẹ́ ń ṣerun, ẹ bẹ̀rẹ̀ láti ibìkan lẹ́tí máa bẹ̀rẹ̀. Ẹ̀yin tó fún ní machine, tẹ́ pa machine tì, tó ṣe pé ẹ fẹ́ máa búyàn kiri orí internet, ẹ fẹ́ máa ṣe bíi pẹ́là. Some people, they have the luck. It is just called luck. Ẹ fẹ́ máa ṣe bíi pẹ́là àti jadirito àbí kí ló náà ń jẹ́, ẹ fẹ́ máa ṣe bẹ́ẹ̀ kiri. It's only 1 in a million. Àwọn yòókù tó ń ṣe wọn rọ́wọ́ mú bẹ́ẹ̀. Owó orí internet, owó orí kìíní wọn is also very seasonal. Tó bá yá nǹkan kan àkànṣe àwọn èèyàn náà ni wọ́n máa report platform ẹ̀, wọ́n á ṣe gbogbo ẹ̀ wà kọ́ tó bẹ̀rẹ̀ from square zero tún ní nǹkan kan ni. Reinvest and continue to reinvest and continue to reinvest and continue to reinvest. Ọmọ kan wà bíbá yóò pè rẹ̀ ní Young Alaja Dubai ló wà. Láti Dubai sí ó ti ní shop ní Nàìjíríà. Ọmọ ọ̀dọ̀ ló ń ṣe lọ́dọ̀ àwọn òyìnbó tó ń ta gold náà ní Dubai. Kẹ́rẹ́kẹ́rẹ́ owó tiẹ̀ náà òun náà fi ń rà sọ́wọ́, ó fi ń rà, ó rọra ń jẹun níwọ̀nba. Ṣùgbọ́n majority of our náà ta wà ní diaspora ń bí báyìí, we are people pleaser. People èèyàn la máa ń afẹ́kọ́ṣẹ́ àmàṣẹ́ pé ṣọlá níbi pé yẹn ó dáa gan-an tó bá ti pè báyìí pé o need 50,000 pé immediately ló máa send ẹ̀ sí ẹ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé mi ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn òyìnbó? Mi ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn òyìnbó. Pẹ̀lẹ́ ìyá alágbó how are you? Ó kú oríire ọjọ́ ìgbà ọdún kan. Èmi ò rówó gbà lọ́dọ̀ àwọn òyìnbó bẹ́ẹ̀ yẹn. Tàbí landlord tàbí mortgage provider as of because you send money to somebody in Nigeria, don't pay your mortgage this month, jọ pọ̀ mọ́ ti next month. Na lie. Tó bá miss mortgage for 2 days, the 3rd day by letter ló máa rí. Don't be people pleaser.
tó bá kó ayáyé aṣayé tó bá fún wọn wọ́n máa lọ síbòmíì. Àwọn tó ti ń fún dáadáa láṣọgbẹ̀sán wà àwọn tó ti ń fún látàná àti jẹta tó ti ń fún wọn látọdúnmọdún àtòṣùmọṣù tó bá béèrè lọ́wọ́ ẹ tó bá fún wọn wọ́n á sọ̀rọ̀ burúkú lẹ́yìn ẹ á ní kí ló ń ṣe gan oníkan ló wà ń lo òyìnbó ni àti ẹ̀rí kò tẹ̀lé abẹ́ni tó wà ń lo òyìnbó ẹ̀rọ aṣọ tó ń wọ̀ ẹ̀hún ló máa promote aṣọ 20 pound ló kó sọ́run jọjẹ́ ń wọ aṣọ 20 pound. Wọ́n ti fi bú mi ní Dublin rí pé Primark ni máa ń wọ̀ pennies la máa ń pè ní Dublin pennies ẹ mọ̀ kan tó ń jẹ́ owó wun irin àbí tó ti ń ta nǹkan wun irin ibẹ̀ làwa ti ń ra aṣọ ńgbà tá wà ní Dublin mo sì ń ra aṣọ bẹ́ẹ̀ dọ́là níbí báyìí ṣùgbọ́n nǹkan tí mo ní wọn ò ní. Àwọn tó ń wọ designer èmi nǹkan tí tèmi ní káwọn náà kó ta kọjá alágolé lórí ìwọ̀n alágolé designer ẹ lórí iye tán bá rà àti ilé tèmi ní ti lágolé lórí iye tán máa rà káwá wẹni tó lówó jù náà wà méjèèjì. Invest, reinvest ẹ jẹ́ kí iṣẹ́ kó jẹ́ ògùn ìṣẹ́ fún gbogbo wa. Iṣẹ́ kó jẹ́ ògùn ìṣẹ́ fún gbogbo wa. Ẹ lè mọ̀ pé mo ṣe night mọ́jú ẹ wo time by mi tí sùn mo dẹ̀ ṣe máa sùn mo dẹ̀ ṣe tún lọ ibi iṣẹ́ mi lálẹ́ torí iṣẹ́ agency ni mo bá ṣiṣẹ́ tí n bá lọ tí wọ́n ṣe pè mí ní òní ìsìn tí mi ò bá ṣiṣẹ́ tòní ìsìn mo bẹ́ẹ̀ máa fún mi iṣẹ́ lọ́la and mo dẹ̀ ní àwọn nǹkan tí mo fẹ́ ṣe ní weekend jẹ́ pé mi ì nílé lọ mi ì lè gbaṣẹ́ ní weekend yìí ó ní nǹkan tí mo fẹ́ ṣe. So reinvest, invest and reinvest. There's no amount is too small to start a business, especially tó o bá tí ì work irú owó yẹn rí. No amount is too small to start any business ni mo sọ any business. No amount is too small. God will help us. Ìyàwó Ọláìyá Bukky Ọláìyá is a victim. Ẹ jẹ́ ká máa gbàdúrà fún kọ́nà ẹ̀ là gbogbo àwọn obìnrin tó bá wà ní irú situation bẹ́ẹ̀ yẹn ọ̀nà àlà fún wa àrí bá ti ṣe àárọ̀ náà gbégbà àwọn ọmọ wa ò ní dọmọ ọlọ́mọ ó ń ṣọmọ lókù bẹ́ẹ̀ ni wọ́n ní sí wá pẹ̀lú òkú àborí ìṣòro dandan lórúkọ Jésù. The most important thing is that always looking for the best. Don't sit down. Look beyond the box. Don't let anybody make you an homemaker. It is not good. Baba mi, thank you, Dr. Olufemi Adelusi, thank you, God bless you. Homemaker is not good. To be honest with you, it is not something that is good. Work with your hands. Ọlọ́run á tún ti gbogbo wa ṣe. Ẹ ṣé gan ni mo dúpẹ́. God bless you. I love you all. Adotoshi Gist-lover. Nice try. Fire kí panápaná tó dé. Ṣé àkàn tébù kan ló jóná. Ọlọ́run á fòfò rẹ̀ mi fún ẹ. It is well. So ẹ̀yin people mi ẹ ṣé gan ni o tẹ́tí bá mi wà látàárọ̀ Ọlọ́run á gbọ́ ọwọ́ wa sókè gbogbo ẹ̀yin obìnrin mi market women ẹ̀yin tẹ́ ń tó ń jẹ ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ọwọ́ kan tàbí míì ó lè máa ṣọmọ olókùú bẹ́ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ẹni àtẹ́lẹwọ́ ẹni kì í tán ni jẹ. Donations is no good, it's never enough for them. Ẹni tó bá ti like láti bá gba donation àtọrọ jẹ tó bá máa tọrọ jẹ ní gbogbo ìgbà gbogbo opportunity láti gba donation ẹ ṣe gbọ́kọ́ láti gba donation ní kọ́mọ ọlọ́mọ kú kẹ́ fẹ́ lọ ra pósí kẹ́ máa wá donation kiri nígbà tẹ́ ẹ̀ rí rárá kẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀nà sínú ṣọ́ọ̀bù yín kẹ́ ní pé thank you Monsurat kẹ́ lọ Fálọmọ thank you so much kẹ́ lọ dáná sínú ṣọ́ọ̀bù yín kẹ́ sọ pé ilé ti jó o káwọn èèyàn kọ́ sì lè wá dáwó fún yín náà ni kò dáa. Secondly òun ni pé tí a bá ti fẹ́ gbé ẹjọ́ wá sí orí social media ẹ jẹ́ ká gbé fún ẹni tó jẹ́ pé ó máa bá wa tó máa jẹ́ pé ó máa bring situation yẹn alive tí ò ní fi tún fi ẹnu máa já nǹkan burúkú sí bíi olórí burúkú kápándù tọpọlọ ti yòrò tójú ń dùn tó dúdú mọ́lé àwọn èèyàn dá òun ló bá kẹ̀sì Bukky Ọláìyá jẹ́ tí ò jẹ́ káwọn èèyàn rí ó jẹ́ káwọn èèyàn rí gẹ́gẹ́ bíi noise kò jẹ́ káwọn èèyàn rí bíi effective communication kò jẹ́ káwọn èèyàn kó listen actively pé kí lọmọdé yìí sọ kí ni nǹkan tá a lè kọ́ nínú story ẹ̀ nǹkan tá a lè kọ́ nínú story Bukky ni pé iṣẹ́ lóògùn iṣẹ́ ẹ má gbà kí ọkùnrin kankan kó dé yín mọ́lé ẹlẹ́yà gan tógi ẹlẹ́yà ti ń ránṣọ nínú ilé ẹlẹ́yà ti ń ṣe bàtà ẹ má jẹ́ kó jẹ́ wípé a lọ sí gbogbo school yẹn kọ́dọ̀ wa lẹ́ẹ̀mẹ́fà ká máa yọ̀dí kiri inú ilé ẹ má jẹ́ kó jẹ́ yẹn ló máa jẹ́ títí wá ẹ má jẹ́ ẹ̀kọ́ kìíní tá a rí kọ́ nìyẹn. Ẹ̀kọ́ kejì ni wípé tí ọkùnrin tó bá ti gbé ọwọ́ ẹ̀ sókè tó ti fi gbá wa létí pa á táṣe yé tó mú kejì tó tún dáàbò wá ọkùnrin bẹ́ẹ̀ máa nà yín lọ ni. Tọkùnrin tó bá tún ti sọ yí pé tó bá control life yín tó ní kẹ́ ẹ máa jẹ̀gbẹ́ lẹ́gbẹ̀ẹ́ ògiri tó ní kẹ́ ẹ máa fi ẹran kan orí kẹ́ ẹ máa jù sóhun lẹ́nu tó bá yá á lù ẹ́ á lu àwọn ọmọ ẹ̀ á lu ẹ̀jẹ̀ ẹ má jẹ́ kán rí wa ṣe bẹ́ẹ̀. Ẹ̀kọ́ tí mo fẹ́ kárí kọ́ àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ kárí kọ́ nìyẹn. ká dẹ̀ tètè ké gbàjarè síta. Ó wu Bukky
báwọn kan ṣe ń sọ ló jókòó sínú ibẹ̀. I tend to agree with them also. Can I take it? No, I can't. Mi ì lè gbà kọ́kùnrin gan pa tó bá ti pariwo mọ́ mi ó tán. That is the end of the relationship. Tó pariwo ó ti tán, because ariwo tó pariwo wá pariwo kó wá jáde kó wá gbálẹ̀kùn kó gbá kó sábìlẹ̀kùn gbá ojú mi ló gbá yẹn torí pé tí bá wà nílẹ̀kùn yẹn wà gbálẹ̀kùn yẹn mọ́ mi lórí. Violence in marriage is a no. It's a no. Wọ́n bí yín pọ̀ wọ́n bí sórin mẹ́ja. Wọ́n bí sórin mẹ́ja. Get out of a violent relationship. Not because of anything, but because of your life. But if you don't love yourself, you can never love anybody. You are in a house. Your father and your mother had never risen their hands on you when you've become an adult. Nígbà tó ti jáde secondary school. Ìyá àti bàbá ẹ̀ ò nà ẹ́. Ó wá rí ọkùnrin kan tó ń fọwọ́ ro ìdí ẹ̀ tó ń dó ìdí ẹ̀. Ó wá bẹ̀rẹ̀ sí nínú ẹ̀ pàpàpà. Ó wá dúró síbẹ̀. Ó nítorí ó ti bí ọmọ kan. Ọmọ yẹn gan ò fẹ́ràn ẹ̀ débi tó fẹ́ràn ara ẹ̀. Aspect bí táwọn kan tó ti wọ̀rọ̀ búkì nìyẹn. Ẹ̀rọ kan tó ní àbúyá torí kò gbọ́rọ̀ sí ìyá àti bàbá ẹ̀ lẹ́nu. Ibẹ̀ náà ló padà sí at the end of the day now. Ibẹ̀ ló padà sí at the end of the day. Tó bá ti bó bá ṣe pé gbẹ́ ẹ ló ṣe máa bẹ ẹ pé lák tó ti nà ẹ lọ́jọ́ yẹn tó ti gbọ́ ọmọ ẹ pọ̀nyìn tó ti gbé kò sí ilé tó ti lọ. Kó wá máa bẹ̀ ẹ́ ọkùnrin kankan tó bá ti nà yín kò ní tó bá bẹ̀ yín ẹ̀ gbọ́dọ̀ gbẹ̀bẹ̀ ẹ̀ mọ́ torí tẹ bá gbẹ̀bẹ̀ tẹ bá padà sílẹ̀ yóò tún nà yín ni yóò nà yín. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ̀yà ni. Á dẹ̀ nà yín á gbàbẹ̀ pa yín á dá àìsàn sí yín lára àìsàn yẹn á wá pa yín wọn á ná àìsàn yẹn ló pa yín kì í ṣe nínú ẹ̀ tó náà yín ló pa yín mọ́ bíi ó ṣìnàṣì tán ló ní kánsà lára gan tóun fúnra rẹ̀ gan ò mọ̀ ó ní kánsà lára torí náà ní pé ẹ jẹ́ ká wà wise. This is 2025. It's not 1995 and it is not 1895. God will bless us. The second thing I said is that ká níṣẹ́ lọ́wọ́. Kò sí iye iṣẹ́ ká lè ṣe kò sí iṣẹ́ kíṣẹ́ tí ò lè gbéyàn débi gíga àìṣe ẹ̀ ni ò lè gbéyàn débi gíga. Iṣẹ́ lóògùn iṣẹ́ bẹ́ẹ̀ ni ò bá níṣẹ́ lọ́wọ́ bí ọ̀lẹ láàrin kì í ṣe bí ọ̀lẹ gangan lèèyàn ni. Ẹni tó bá dẹ̀ ń bá tó ń bẹ̀bẹ̀ fowó tó ń bẹ̀bẹ̀ fún donations tó ń bẹ̀bẹ̀ kiri onípa tó bá ti wá rí kọ́ọ̀lù wọn tàbí orí miss call wọn tó bá rí kọ́ òní wàá ṣe bẹ́ẹ̀ pé orí torí pé o ti mọ̀ pé kí ló fẹ́ ṣe o fẹ́ tọrọ owó òní gbé wàá fi voice note sílẹ̀ wàá kà òní ṣe bẹ́ẹ̀ pé orí òkú lè wá mú wọ́ ẹ lápò bí tó wà tó bá dẹ̀ ti fún wọn the next thing ni pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹni burúkú kí ló wá kàn yàn bẹ́ẹ̀ kí ló kàn mí ò bá sọ̀rọ̀ mi burúkú pé mi fún ẹ lówó kò sí ìtó kàn mí bẹ́ẹ̀ kò kàn mí òun náà lọ ṣiṣẹ́ owó. Àwọn kan lórí TikTok wọ́n kàn ní kàn pé gbogbo àwọn tó ti fún lówó rí gbogbo àwọn tó ti fún lówó rí tó rántí pé àwọn ti fún lówó rí náà wá ń pè wọ́n lẹ́yọ kankan. Hello mọ́mi lágbájá ẹ̀ka sọ máa ń lẹ́mà ẹjọ́ máa wà ní problem kékeré kan bíi 50,000 kò sí 5,000 kọ́ to the extent pé wọ́n bẹ̀rẹ̀ 1,000 lọ́wọ́ ẹlòmíì náà wò ní gbogbo wọn náà dẹ̀ ti fún lówó rí wọn ò wò ó pé ìgbà tó fún wọn lówó yẹn wọn ò wò ó gbogbo wọn náà hesitate including their parents gbogbo wọn náà hesitate àwọn tó volunteer láti fún wọn lówó yẹn wọn ò ní ìdówó wọn kàn fi ṣe testing ni ẹ̀yin náà ẹ ṣe gbogbo àwọn àbúrò yín gbogbo àwọn family yín tẹ́ ti fún lówó rí bẹ́ẹ̀ ṣe wà nílò òyìnbó ẹ ti ẹ̀ pè wọ́n bẹ́ẹ̀ gbọ́n mi àbúrò mi mo ní project kan tí mo ṣe bá tẹ̀ sọ fún ọ pé bẹ́ẹ̀ ní project inú wa bí wọn mo ní project kan but lọ́wọ́lọ́wọ́ tí ọ̀tá ẹ̀ lọ́wọ́ tó wà lọ́wọ́ báyìí sí wọ́n ti sáà kẹ́ńbí iṣẹ́ o dẹ̀ ti ń wáṣẹ́ ìlú òyìnbó ti wá lé gan àbọ̀ wáṣẹ́ bọ́tẹ́ ẹjọ́ kí n tó ṣe kí ni mi ìfẹ́ dẹ́ kí project yẹn dáwọ́ dúró ẹjọ́ ẹ bá mi gbádà ẹ bá mi gbá bí 150,000 ẹ bá mi 100,000 ẹ wo àwọn ẹ kẹ́ ṣáyé àwọn tó máa fún yín ní iye tẹ́ bèrè yẹn níbẹ̀ ẹ lè rí wọn ò ní fún yín wọn máa gbé àwọn fúnra wọn máa gbé bùkátà yá ọmọ yín ṣẹ̀ṣẹ̀ lọ sí school ni ok ẹ fẹ́ 150 gbogbo owó tó wà ní àkáǹtì báyìí bíi 20,000 ni ẹni kọ́ mú 20,000 yẹn wá wọn ò lè filẹ̀ bí ara sẹ́yìn tẹ́ wà ń lu òyìnbó ẹlòmíì ò lówó kò ní nǹkan kan ṣùgbọ́n tó bá pè lónìí á mú credit card gbèsè ní credit card ó kọ́ ló lówó orí ẹ̀ á lọ kí bẹ́ẹ̀ rin á gbowó á send ẹ̀ sí wọn ní Nàìjíríà. That's how bad we are in diaspora and yet nobody will give you anything. Even tẹ́ bá lọ sí Nàìjíríà tẹ́ bá kí gbogbo wọn tẹ́ bá fún gbogbo wọn lówó tẹ́ bá ọjọ́ lẹ́ ń lọ ọ̀túnla ní ọjọ́ tẹ́ ń lọ bẹ́ẹ̀ ni wọ́n tún fáá bèrè owó sí ni o ẹ̀ ní rí èèyàn kankan tó máa di ata agolo kan tó máa sẹ́ pé ẹgbà ẹ̀ tún rán wọn pé kọ́ lọ́ra kó wá fún yín lọ́jà wá tún jí owó yín bó ṣe wà nìyẹn kò sẹ́ni tó fẹ́ràn èèyàn kankan wọ́n ló gbọ́dọ̀ kọ́kọ́ fẹ́ràn ara ẹ̀ Adébíyìnpé Aláṣọ Àdúrà ló sọ̀rọ̀ God bless you all.
Thank you. I'll remain yours. Bye bye. So I just ṣe video call. Ẹ select àwọn wig tẹ́ bá fẹ́. So àwọn wig wà available lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Bar. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè fún diabetes lágbára náà tí diabetes bá ti dé báyìí. Mo ti kọ nọ́mbà gbogbo yín sílẹ̀. Màá gbá yín la go straight. Màá gbá yín la go straight ẹ wo. Tí manpower gan ti fẹ́ tán. Àti jẹ̀díjẹ̀dí. Gbogbo ẹ̀yin tẹ́ nídìí oògùn jẹ̀díjẹ̀dí àti ti manpower ẹ tètè order ó ti fẹ́ tán o. Ọjà tó dẹ̀ ń bọ̀ ti diabetes nìkan ni. Ti diabetes ẹ̀yin tẹ́ sì mọ̀ pé ẹ fẹ́ ra jẹ̀dí. Manpower diabetes ẹ tètè payment lẹ́yìn. So màá bá yín yọ jẹ̀dí àti manpower yín pamọ́. Títí diabetes bá ṣe ń dé, màá kọ́ bá yín fi sí. Màá bá yín send ẹ̀. Because kí diabetes tó dé nsìn. Manpower àti jẹ̀díjẹ̀dí lè lọ tán. A tún di pé màá tún máa ní kẹ́ ṣẹ̀ṣẹ̀ wait. Ká má máa send ẹ̀ kélekèle. Ohun nìyí. Pakuru mọ́kodo dáadáa tó confirm. Mo máa sọ fún yín wípé ẹ má bẹ̀rù. Ẹ má fòyà. Tó bá jẹ́ ìyàwó landlord yín ni ẹ̀dọ̀ dídólóbò. Ẹ gbọ́ dídólóbò. Kò sí ohun tó fi ń ṣèyàn. Òbò ló ń jẹ méjì tó ń jẹ ju oko lọ dídólóbò. Bó jẹ́ ìyàwó landlord yín lẹ bá gbámú ẹ̀dọ̀. Bó jẹ́ ọmọ landlord yín ẹ̀dọ̀ ẹ má dọ̀ ọmọ máa ń ná ọmọ kékeré o. Mi fọwọ́ sí yẹn o. Child abuse mi fọwọ́ sí yẹn. Bọ̀dọ̀ ọmọ tó ti bàlágà tó ti wọ mú láyà ẹ jọ̀ọ́ ẹ gbọ́ṣẹ́ tó bá lọ jẹ́ ọmọ landlord yín ni òun gan ló máa sọ fún bàbá ẹ̀ pé ẹ wá a ní tenant kan tenant yẹn náà ìsì gan ó máa ń fún mi ní gúdígúdí ó máa ń fún mi chocolate ẹ má gbowó lé lọ́wọ́ ẹ̀ mọ́ ẹ bá sanwó lé mọ́ nìyẹn o ṣe rí pé mo ṣe yín lóore mi ì ṣe bí fún yín ẹ bá ṣí ètò ẹ̀ ní dáàmú bẹ́ẹ̀ tẹ̀ torí nǹkan mi bá mi ṣe ẹ̀kọ́ torí Ọlọ́run bá mi ṣí ẹ̀ the next thing tọ́mọ yẹn máa sọ fún bàbá ẹ̀ ni pé kó má gbowó lé mọ́ ẹ má fóun gúdígúdí ìṣòro ṣẹ̀dẹ̀ ní kí bàbá máa bi Adélébọ̀ pé gúdígúdí wo ló ń gbà ẹ̀rín ni bàbá máa fi ṣe àga kó wá lọ jẹ́ ìbò bẹ́ẹ̀ ṣe ní sanwó lé mọ́ fóyìnbó nìyẹn o tó bá dé jẹ́yàwó òyìnbó náà lẹ bára gbá ẹ fi sí wájú ẹ fi sí lẹ́yìn ẹ gbedebedebe ẹ wo Ọ̀yọ́ lẹwà kẹ máa yọ lọ ni bó bá jẹ́yàwó ọ̀gá yín níbi iṣẹ́ ẹ bó sí fún double promotion lẹ máa gbà kò sí ohun tó fi ṣèyàn kò sí nǹkan tó fi ṣèyàn tó bá níta ló sọ bẹ́ẹ̀ sọ pé Lady K ni tó bá ní kí ló wá ṣẹlẹ̀ ẹ lágòmù manpower yẹn ló mú yes bó jẹ́ ìyàwó ọ̀gá bíṣẹ́ ẹ bó sí fún níwájú ẹ bó sí fún lẹ́yìn kó gbàgbé orúkọ tó ń jẹ́ kó déwájú ọkọ ẹ̀ báyìí kó fẹ́ pe John kó máa pe Káyọ̀dé ayọ̀ wọnú ayé ẹ̀ nìyẹn kó máa pe K kó máa pe Jimoh nìyẹn o kó máa pe ẹ̀sìn pẹ̀yìn nítorí kó fi pe Tony orúkọ yìí ní ọmọdáwájú ọkọ ẹ̀ bọ́kọ̀ ẹ̀ bá ní kí ló ṣẹlẹ̀ á ní Jim is a very nice guy K is a very good man I love the way he service me ọ̀rọ̀ bá pèsè jẹ́ no retreat no surrender ni kò sí àní-àní níbẹ̀ ẹgbẹ́ ọ̀sán bí o ṣe fẹ́ ó confam ó mú yes bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin tẹ́ bá nìdí ẹ̀ ó sì wà available ó ti fẹ́ tán ṣá àti ti gèdè àti ti manpower ó ti fẹ́ tán ẹ pè ní any country má bá yín send ẹ̀ tí ó pẹ́ wo páàkì tí máa fi bá wọn fi sí ni ẹ bá ṣe ń sanwó yín báyìí máa jù sí páàkì máa kọ orúkọ yín sí máa send ẹ̀ sí yín iye ó ṣe big deal anywhere ó máa débẹ̀ bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra purse ẹ fẹ́ ra jewelries àwọn fine earring tó mú yes ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ abẹ́yìn tẹ́ fẹ́ ra àwọn wig ẹ pè mí ẹjọ́ ẹ̀ ní dààmú ẹ̀ ní nìkọ̀ṣáyé yín ẹ wo owó kọ́múlé láńtà òun ló kúnnu lé dẹ́dẹ́dẹ́ kò sì ní dá kọ́mú mi jẹrà ọmú yẹn sì máa ṣe kíni ó sì máa sáfù ìbejì tó mo sì máa bí ìbejì lẹ́yìn ọmọ 10 bàbá 10 mo sì máa bí ìbejì sí ìbá dẹ̀ tún dókó kan sìn kí n lóyún tí n bá bí ìbejì mi ò stop ọmọ bíbí mi ò stop ẹ o àfi tí bá wọ monopause mo dẹ̀ nígbàgbọ́ pé kí n tó wọ monopause máa bí ìbejì tó rọ́mọdé sì ní mí so tó máa fi bíbí 5 àbí 6 sí ìbejì máa wá by fire by force so bó ṣe jẹ́ nìyẹn mi kọ́ lẹ́tà sẹ́ni tó ní ìbejì lára ọ̀kẹ́ má wá o torí sílẹ̀ máa dàlú ẹ̀ láàmú kiri nínú kiri pẹ̀lú àwọn ẹ̀fẹ̀ tí ó mórí yá now ẹja tún kúrò ń bì yẹn ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items
ẹ̀yin tẹ́ fẹ́ ra spiritual items ẹ jẹ́ má ṣe gidi, ẹ má wọra yín níran, ẹ tọ́jú ara yín, ẹ tọ́jú àwọn ọmọ yín. Ogun láyé ogun láyé kò ṣe dúró wò, kò ṣe kíni, kò ṣe dúró wò. Mélòó la fẹ́ kà, mélòó la fẹ́ rò nínú ọ̀rọ̀ ayé yìí. Ọ̀rọ̀ ayé yìí ó lágbára gan tí ò ṣe dúró wò. Gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn spiritual items, ẹ contact mi. Ṣáwọn nǹkan ṣẹ́gun ni àbírú àwọn kí lẹ fẹ́, àwọn nǹkan wẹ́bí, wẹ́ èpè, wẹ́ ègún, àwọn nǹkan tẹ́ lè lò fún àmúbọ̀, àwọn nǹkan tẹ́ lè lò fún promise and fail, àwọn nǹkan tẹ́ lè lò fún contract, àwọn nǹkan tẹ́ lè lò fún business yín láti boost business yín. Ọjà tí ó yá kálájé bẹ̀rẹ̀ sí ní wọlé tóyìn, kẹ́ bẹ̀rẹ̀ sí ní ríta ajé ṣe. Àwọn nǹkan tẹ́ lè lò láti fi rán àánú gbà lọ́wọ́ ọmọdé àti àgbà, onílé àti àlejò. Àwọn nǹkan tẹ́ lè lò láti fi bẹ má jẹ̀mú ibi jẹ́, gbogbo àmì burúkú láti wọ̀ ẹ́ dànù, gbogbo àmúbọ́ kó dópin. Àwọn nǹkan tẹ́ lè lò fún àṣírí bíbò, àwọn nǹkan tẹ́ bẹ́ẹ̀ I don't want to talk too much, orí afẹ́fẹ́ la wà. Mo ṣáà sọ fún yín ṣá pé àwọn nǹkan spiritual items ajẹ́bí idán tó confam dáadáa tó mú yes ó wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwa show. Èmi ni mò ń tà, yes, mi ìbáyọ̀ polówó ẹ̀, ó ṣú ọ̀ ó mú yes. Ẹ rà kẹ́ mọ̀ wípé Kristi lọ́ba, kẹ́ fi ọpẹ́ fún Ọlọ́run nítorí tí ó ṣeun, nítorí tàánú ẹ̀ dúró láéláé. Ó ń gbọ́ àdúrà, ó ń gbọ́ títí wa tí a bá pè bó bá ti tó àti bó ti yẹ. Kò sí sáàmù tó wà nínú Bíbélì tẹ́ fi gbé iṣẹ́ kalẹ̀ tí kò ní jẹ́. Mo máa ń sọ fún àwọn èèyàn, ẹ̀yin fún ara yín lè tẹ́ àìmọye àwọn tí máa sọ pé yá sáàmù báyìí ẹ lọ lò ó. Ọ̀dẹ̀ ní testimony ayọ̀, kì í ṣe gbogbo ẹni máa wá sórí social media á máa sọ pé mo bá yẹ no. Àṣírí Ọlọ́run wà pẹ̀lú àwọn tiẹ̀. Sáàmù kúnnú Bíbélì tẹ́ lè lò. So nípasẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní kíni ni Ọlọ́run fi ń gbọ́ àdúrà. Òun dẹ̀ lè máa bá nínú gbogbo iṣẹ́ Lady K. Kò sí àní-àní, kò sí bójúbójú kankan níbẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn, ẹni tí tẹ́ bá ti fẹ́ fún spiritual items, ẹ pè mí, bó jẹ́ tọ́fà ni, bó jẹ́ múmu, bó jẹ́ wíwẹ̀, bó jẹ́ pípara ni, ó wà available. Bákan náà àwọn lọ́fíńdà lóríṣiríṣi. Àwọn lọ́fíńdà Holy Michael wà, Divine Grace wà, Miracle wà, 77 wà, Shaman wà, Miss Paris wà, àti bẹ́ẹ̀ lọ. Mi ò tún ní kàyẹn náà tán. Bákan náà dẹ̀ làwọn pef tó ní iṣẹ́ nínú. Àwọn iṣẹ́ tẹ́ máa spray tó bá jẹ́ tẹ́ fẹ́ lò fún bùkún ó wà, tó bá jẹ́ tẹ́ fẹ́ lò fún back to sender tó jẹ́ pef tẹ́ máa spray sára yín ó wà, tó bá jẹ́ tẹ́ fẹ́ lò fún ìyọnú ó wà, tó bá jẹ́ tẹ́ fẹ́ lò fún àánú kẹ́kọ̀ọ́ máa ráàánú gbà títí yín ó wà available àti bẹ́ẹ̀ lọ. So bó ṣe jẹ́ ní àdúrà gbogbo wa máa gbà, àdúrà ò ní ṣe títí wá tì, gbogbo òkè ìṣòro wa náà wá bá wa sọ́ di pẹ̀tẹ́lẹ̀. Ayé yìí ayé ogun ni o, ológo olódẹ̀ máa ń ní ogun, ara gbédẹ̀ láyé kò ṣe dúró wò. Ìgbà tẹ́mi náà tí mo Kristi tí máa ń gbọ́ pàràgbé láyé máa ní èló lèèyàn fẹ́ fi rà ọ̀rọ̀ ọmọdé. Ṣùgbọ́n nígbà tí mo ṣe kíni tí mo jinlẹ̀ nínú ìgbàgbọ́, mo mọ̀ tó mọ̀ àràgbé láyé. Tó bá sọ fún yín pàràgbé láyé, kì í ṣe àwọn oníṣẹ̀ṣe nìkan ló ń lo language yẹn. Àràgbé láyé fún ẹni tó bá fẹ́ jẹ́ èèyàn láyé, tó fẹ́ ní ìsinmi, tó fẹ́ gé ògolo, ó máa ráyé gbé ni. Kò ń ṣowó lọ́ fi ń rà, bí kò ṣe wípé wàá jáde sọ́rọ̀ ààrẹ, wàá tọ́jú ààrẹ, wàá lo àjò sára ẹ̀. Ẹni bá dárí sapá kápápá, ẹni bá dárí sọ̀rọ̀ kòkòrò bẹ́ẹ̀ ni. Àníwì jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́ Olúwa show, the baby of Yorùbá nation. Ẹ̀yin tẹ́ bá wá ní 1 or 2 things tẹ́ fẹ́ bá mi discuss, àbí tẹ́ bá fẹ́ ra ọjà, WhatsApp number tí mò ń lò sí òun ló wà lójú screen. Àlọ́ nọ́mbà ti tẹ́lẹ̀ mọ̀, ìyẹn ti lọ nìyẹn. Kọ́lọ́n kó ṣe tó dáa fún gbogbo wa. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel, ẹ wá jọ̀ọ́ bá mi share because mi ní contact. Tẹ́ bá lọ sórí YouTube mi ṣe pé àwọn program mi ò ń rìn because mi ní contact àwọn èèyàn tí máa share program fún. Púpọ̀ náà tàjọ́ ṣe Yorùbá nation gan mi ní contact wọn mọ́, ó ti bá WhatsApp mi yẹn lọ. So ẹ jọ̀ọ́ ẹ bá mi share sọ́tún, ẹ bá mi share sósì, ẹ bá mi jù sí gbogbo àwọn group. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ láwọn group tó bá dúró fún Yorùbá nation, ẹ lè add mi sí. Kò sí ohun tó fi ń ṣe yàn, we are one. Yorùbá nation no going back. Ẹ ṣé gan.